Ẹ̀yin ọkùnrin amúdàkọjá lórí abo tí kì í fẹ́ kí wọ́n ó mú ọ̀bẹ lásán kọjá lórí òun. Ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fi lè kẹ́fún pé ẹnìkan ń bá yín pín oorun sùn pẹ̀lú ìyàwó yín, mágùn lẹ́ẹ̀ máa lé e kiri. Imí bíntín létí àwo gbẹ̀gìrì sí ni. Bójú yín bá kúrò níbẹ̀, ọkàn yín ò lè kúrò níbẹ̀ láéláé. Ṣíṣọ́ lẹ́ẹ̀ máa ṣọ́ obìnrin lọ́wọ́ lẹ́sẹ̀. Òun náà nù ní ìsìn. Ó ti já mi sọ́kọ̀ ọlọ́pọ́n lójú agbami láì mọ odò wẹ̀ rọ́pò. Wò kò sí ṣíṣe kò ṣàìṣe. Kí n tó lè gba ẹ̀bẹ̀ rẹ, ó sọ fún Mojí pé kí ó lọ wá ọkọ tiẹ̀ fẹ́ ni. Èmi rẹ̀ kọ́ ni a ó jọ máa gbénú ilé yìí. Lóòótọ́ ẹ ti bímọ fúnra yín, èyí ò ṣe nǹkan kan. Nígbà tó bá yá, a ó gba àwọn ọmọ àlè tẹ́ ẹ jọ bára yín yàn. Ṣùgbọ́n pé kí Mojí ó máa kó bọ̀ nínú ilé yìí, ó ṣe é wọ. Ọlọ́run ló tú ọ láṣìírí. O kúkú fẹ́ sọ fún mi tẹ́lẹ̀. Bí kì í bá ṣe àwọn èèyàn tí ayé wọn ò ní bàjẹ́ tí wọ́n bò mí gbọ́. Bí o ṣe wálé láti ìlú ibi tó ti ṣiṣẹ́ náà nù, tó wá mọ́ sọ fún mi pé o fẹ́ débì kan. Àṣé ibi tó mọ́ lọ farapamọ́ sínú. Ní ìsìn tó wálé lópin ọ̀sẹ̀ yìí, wò ó dáadáa, o ò jáde lọ síbì kankan o. Inú ilé yìí ló máa wà. Mo ti gbààyè níbi iṣẹ́ pé ara mi ò yá. Bó ṣe oṣù kan ni ó lò nílé kó tó di pé o padà sí ìlú ibi tó ti wá. N ò fún ọ láàyè láti jáde síta kankan mọ́. Like and follow us on Facebook. Also, subscribe to our YouTube channel.